tọkàntọkàn ọmọ Odùduwà ni mí. Yorùbá ni mí tọkàntọkàn ọmọ Odùduwà ni mí. Yorùbá ẹ ronú jinlẹ̀ o, ẹ jẹ́ a jọ fìmọ̀ ṣọ̀kan. Dúró lórí Odùduwà nation, òmìnira làwa ń fẹ́. Gbé kíni gbé kájọ gbé, láò fi délẹ̀ ìlérí. Gbé kíni gbé kájọ gbé, láò fi délẹ̀ ìlérí. Lẹ́kọ̀ọ́ mo olórin ẹ̀sìn, orí àǹdè mo tún dé. Omi balẹ̀ á nípa o, mi ò kí n kọrin lásán. Orin ọ̀tẹ̀ yìí nítumọ̀ òmìnira ló dálé lórí. Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ní tèyí, mi ò gbọ́rọ̀ ẹ̀sìn wá rárá. Àìlásọ lọ́rùn pàkà sówó lágbèrò fáwọn kan. Wọ́n fẹ́ máa tẹ wá mẹ́rẹ̀ o, Yorùbá ẹ jẹ́ a gbọ́n. Odùduwà nation ló bá wa Yorùbá pátá. Yorùbá ti lé 70 million, wà lè dá dúró. Kú sówó lọ́tọ̀ọ̀tọ̀ ká mèrè tá ó jẹ. Àìṣerú ẹ má sọ wá dẹrú, ṣe ti gbọ́. Solidarity forever. Solidarity forever. Solidarity forever. We shall always fight for. Yorùbá ní èrò tèmi nẹ́kọ̀ọ́, orí àǹdè akọrin. Tọ́ba pín wa tábà lọ, tábà lè fìmọ̀ ṣọ̀kan. Òun ló máa pín wa jù, tá ò bá fìmọ̀ ṣọ̀kan. Ó máa fìyà jẹ wá gan o. Ó máa fìyà jẹ wá gan, tá ò bá dẹ̀ tún wá lọ. Láàárọ̀ yìí ṣé ẹ mọ̀ pé lórílẹ̀‐èdè tá a wà yìí náà ló pọ̀ jù nú ọ̀rọ̀ wa. Sísà mi Ọmọ́wùnmí Lásìsì láti France, ẹ káàbọ̀. No fuel, no money, no food, no light, no road, no clothes. no lọ́rọ̀ orílẹ̀‐èdè yìí. Ọlọ́run á kú ṣàánú wa, àní ṣe lásán pẹ̀lú àṣẹ Ọlọ́run. Wàhálà wa ò ní já sásán. Ó ṣe wá dà láburú kò ní jẹ́ pin ẹnì kọ̀ọ̀kan wa. Bó ṣe máa jẹ́ nìyẹn. Ṣáájú ohun gbogbo ká dúpẹ́ fún Ọlọ́run ọba tó ní wá, tó mọ̀ wá, tó mọ̀ wá, tó dá wa mọ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ wa. Ọlọ́run àánú, ọba lè wí lè ṣe. Ọba kábíyèsí, kò sálágbára kan lẹ́yìn Ọlọ́run, kò sámúni lẹ́yìn Ọlọ́run, kò sátófóni lẹ́yìn Ọlọ́run. Kò sí ọba apani, kò sí ajíni lẹ́yìn Ọlọ́run ọba. Kábíyèsí yín o. Ọlọ́run a dúpẹ́ fún yín o, a yìn yín lógo. A dúpẹ́ lórí oore tó ṣe fún wa. Nítorí pé wíwà láyé wa oore ni lọ́tọ̀. Àánú la rí gbà o. Àròhun fáyọ̀, àfi ká dúpẹ́, àfi ká yìn. Olúwa ẹ ṣé. Olúwa ẹ ṣé o, Olúwa ẹ ṣé. Déédé ọpẹ́ ni. Ó tọ́pẹ́, déédé ọpẹ́ ló ṣe. Ẹnu ọpẹ́ wo dẹ̀ nìkan. Pẹ̀lú àṣẹ Elédùmarè. La hawla wala quwwata illa billahil azim. La hawla wala quwwata illa billahil azim. La hawla wala quwwata illa billahil azim. Ẹ má bínú, mo fẹ́ set kíní yẹn dáadáa ni. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ mi. Ojú òní tì yín. A ní wára wa tí o. A ní rohun gbé sọnù. Bí kò ṣe ibi ọmọ. Ara òní ní wá, ebi ò dẹ̀ ní pa wá. Ibi tá a ti bára wa ní orílẹ̀-èdè yìí. Pẹ̀lú àṣẹ Aláwùrábí. A ní rohun gbé sọnù bí kò ṣe ibi ọmọ. Orílẹ̀-èdè yìí á dùn, á dán. Tó dẹ̀ ṣe pé Yorùbá lọ láàrin orílẹ̀-èdè yìí pẹ̀lú àṣẹ Elédùwà. Bẹ́ẹ̀ ló ṣe máa rí. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ mi lẹ́ẹ̀kan sí. Ẹ káàsán, ẹ kú yálẹ̀ ta gbogbo ilé. Ẹ jọ̀ọ́ ní bá mọ nọ́mbà bàbá mufti ìlú Ìwó. Kẹ́ bá wa pè wọ́n kàn bọ́ síbí o. Bàbá release fídíò kan lánàá àbí jẹta ni. Bàbá ní ẹnu bàbá mufti ìlú Ìwó ti gbẹ. Ìjọ ò náà wá yọ sọ́sídì kúrò lórí epo. Ìjọ ò náà yọ owó, ìjọ wo síjọ wo. Ìjọ ò ní Tinubu débẹ̀ tẹ́ ti complain. Ẹ má complain ni. Àbòsí ni pé ìjọba Buhari dá, ẹ jẹ́ kó lè di ọ̀tẹ̀. A lè fi irú ìjọba tí Buhari ìyà tó fi jẹ wá lọ. Kò sẹ́ni tó lè bẹ́ lọ́hùn pé àrọ́mọdọ́mọ òun kó kù nínú ìyà yẹn. Bàbá mufti. Wàláì. Follow mi kan ló send fídíò yẹn sí mi. Torí gbogbo program èmi máa ń sùn ẹ̀ dànù mi tí ẹ fẹ́ máa gbọ́ àwọn ọ̀rọ̀ wọn, torí àwọn ọ̀rọ̀ wọn kò mú ìpẹ̀tù wá sílùú. Àwọn ọ̀rọ̀ wọn máa ń tún nǹkan ká ní kò tó nǹkan jọ.
látara selfish interest tí wọ́n ní. Bọ́ títàná tí mo gbọ́ mo rẹ́rìn. Bàbá Mufti ní bẹ́ẹ̀ ṣe yọwọ́ owó ẹ̀ṣúná ní bó ṣe ń ṣe tó ń dìjà léléyìí o. Bàbá Mufti a ní ká pín ká máa lọ ẹni kò tí ì yá. Àwa náà dẹ̀ ti fọkàn balẹ̀ àti dúró dìgbà tó máa yá. Bọ̀ yìí tẹ́ wá ń ṣe tẹ́ fídíò tẹ́ ara ebi tí ara ti ní ẹnu yìí ti gbẹ. Bàbá Mufti o Mufti ìlú wo wàhálà ẹ máa sá kàbàkàbà ẹ sá wàǹwà. Tinubu kọ́ nìṣòro Yorùbá. Tinubu tójú àkàtà ẹnu ẹdìyẹ tí kọ́ ló yẹ kán ti gbọ́. Ṣé bẹ́ẹ̀ ilẹ̀ ní Yorùbá nation ò lè wáyé. Wọ́n Nàìjíríà tá a ṣe máa lò lọ lélẹ́yìí. Ẹ̀yin náà dẹ̀ sọ nínú ọ̀rọ̀ yìí ẹlẹ́yìn lè dìbò fún Tinubu. Gbogbo ọmọ Yorùbá dẹ̀ support pé kó débẹ̀ látara pé káwa náà lè rí dáadáa nílẹ̀ Yorùbá. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí mo fẹ́ kẹ́ ẹ ṣèrànwọ́ kan fún mi lẹ́ni tó bá ní ìkápá láti ṣe. Mo ní di MP àbí mo ní power bank tó strong gan. Wọ́n ń ta wọn kan níbí báyìí mo rí lọ́wọ́ boy kan jọ kan wọ́n ń ta oní 40 power bank ni ó máa dàbí MP box báyìí. Ọ̀nà ti dàrú báyìí o mi ìrìnà fi charge àrínà fi ṣe nǹkan kan. Ilé onílé mo ti lọ charge eléyìí nsìn tí mo ẹ̀jẹ̀ lọ gbà. Arepo 25 lánàá àtàn 3 hours látàn lánàá epo 5 litre 2,500. Ẹni tó bá máa ṣe ìrànwọ́ power bank fún mi ẹ lè rà kẹ́ send díẹ̀ sí mi. Mi máa lọ oven and lò fún iná. Epo ti tún wá wọ́n. Ìgbà tá ń ra 25 litre tá ń ra ní 6,000 plus. Tẹ́ bá fẹ́ ra 25 litre nsìn ẹ máa ní tó 12,000 plus yo. Kọ́nà ọba lójoojú kó dẹ̀ ṣàánú wa ẹnu la tẹ́lẹ̀ nú ṣọ́ọ̀bù látàárọ̀ àánú la bá dúró. Bọ̀ ìbànújẹ́ ò sí fẹ́ ni eyín ẹ̀ tá lọ́rọ̀ títí wa. Torí tí wọ́n bá pè pé yẹ ẹ̀kú ó máa rẹ́rìn dọ́hùn ni. Àti ro tẹ́ ń wò yẹn ìbànújẹ́ ò sí fóun náà bọ́n ní yẹ ẹ̀kú ó máa jó dọ́hùn ni. Ìtumọ̀ ni pé kì í ṣe pé a fi bú ẹni tẹ́yí ẹ̀ tá kìdẹ̀ ń ṣe pé a fi bú àtiro nítorí kò sẹ́ni tó pé. Ìtumọ̀ ẹ̀ ni pé ìbànújẹ́ ò sí inú ayé títí wa nítorí pé kí ni orílẹ̀-èdè yìí ó ti run down. Tinubu tó lọ bẹ̀ tráyà ni wọ́n lọ tráì bẹ́ẹ̀ sí wọn ni. Tinubu kọ́ nìṣòro Nàìjíríà láti 1960 tí ó ti ṣàṣeyọrí kankan. Ẹ wá wo bí tá a ti bára wá ń sìn. So Bàbá Mufti sọ̀rọ̀ gan. MP ti wá. Ó dẹ̀ dùn mí gan wàláì ó dùn mí gan. Bàbá Mufti sọ̀rọ̀ gan látijọ́ tí mo ti ń gbọ́ ọ̀rọ̀ Bàbá Mufti. Ó ti ẹ̀ pè mí lẹ́rìn ni. In fact ó dùn mí MP tó lọ kú yìí. Torí mo fẹ́ mú Bàbá Mufti ṣeré gan ni lórí ọ̀rọ̀ sọ́sídì. Ẹ wo nǹkan tó ti bàjẹ́ láìmọye ọdún. Kẹ́nìkan wá débẹ̀ kó lòun fẹ́ lọ túnṣe. Tráyà náà ni Tinubu náà ń lọ ṣe. Èdè Nàìjíríà yìí ju pé kíkálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Live chat wọn kan ní last year tó ní pé a máa pín Yíbò máa dúró báyìí Yorùbá dúró báyìí Haúsá dìde báyìí. Ìgbà yẹn la máa pín pé kì í ṣàsìkò títí wa táwa ń pariwo tó máa dé yẹmọ́ bọ́ọ̀tà yìí. A dẹ̀ ti gbà bẹ́ẹ̀ Bàbá Mufti bò complain rárá kílẹ̀ tí ì rí. Ẹnìkan ṣe live chat mo gbọ́ program ó dà máa sá wa ń wá ẹsẹ̀ wa máa kàn wá ń pàkọ́. Ẹ dé ju cashless lọ kí ló tún ń bọ̀ tó fẹ́ ju kòró lọ kí ni tó tún ń bọ̀ ti cashless ló dẹ̀ le jù nínú gbogbo ohun tá à ń sọ yìí cashless ló lágbára jù ta náwó tá à ní access láti lọ gbowó wa ní báńkì. Ṣé tepo yìí ṣe bí wọ́n ti yọ gbogbo ará ìlànà sọ pé bí wọ́n ṣe yọ yìí tí a wà ń lù iná a wà ń lù gbogbo nǹkan ló máa dáa. Àdúrà wa ni pé tó bá ń lù tó bá ń dùn wọn ní fi wá ṣàwátì. Ṣé bí gbogbo wa la mọ̀ ohun tó dáa lásìkò ká lọ
ẹ jẹ́ sì máa forí tì àwa náà ti ń forí tì orí wo ò ní pa bọ̀ lẹ́yìn tẹ̀sẹ̀ má rìlíìsì fídíò mi mọ̀ pé nǹkan kan ń ṣe yín o ẹ ti gbọ́. ẹ̀yin àáfàá kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá ìgbà máa gbàlú lárúbáwá lọ torárò òní ní àwa pẹ̀lú àṣẹ Elédùmarè ara òní ní wá ọlá àníyàn wa síran wa. bàbá mufti ṣé àwọn pàwọn àti ẹ̀yin àti lárúbáwá ẹjọ́ lọ ẹ gbọ́dọ̀ wọn lọ lọ́hùn kẹ́ máa lọ gbọ́ wọn aṣáwọ̀ ẹ̀kọ́ mi ọmọ ìyá yín ni wọ́n nú ẹ̀sìn ọmọ ìyá yín ni wọ́n nú ẹ̀sìn. sọ nítorí voice note mo fẹ́ máa àbí fídíò òun èèyàn fẹ́ jẹ́ kó tó di pé àwọn èèyàn dìde pé pínpín ló máa solve problem ṣé ẹ rò pé òsò nílà àkàyè nírìn àjò yìí ni tó di professor tó fi dìde pé nǹkan tó lè solve problem lélẹ́yìí láti 1960 tó ti ń darí wa bọ̀ kí lè rè kí la rí jẹ. tá a bá ní Tinubu ṣe nǹkan kan ní ìsìn à ń gbẹ̀ṣẹ̀ ni nítorí àìmọye ọ̀kẹ́ kan bá gbèsè ní bàbá yìí Buhari ti jẹ kalẹ̀ kó tó di pé Tinubu débẹ̀. sásásásá ṣé ẹ mọ̀ pé àwọn kan nínú àwọn ìran Fúlàní tó jẹ lọ àwọn yẹn ti sọ pé ìjọba tó ń bọ̀ láàánú ẹ̀ ń ṣe àwọn kí láàánú tó ń ṣe wọ́n ni pé gbogbo bílẹ̀ ti ṣe bàjẹ́ gbogbo gbèsè tí wọ́n ti jẹ kalẹ̀ báwo ni wọ́n ṣe fẹ́ survive ẹ̀. ìjọ ìwádìí Tinubu lórí oyè kò tí ì lóṣù kan ẹ ti ń complain Tinubu ṣe gbá Tinubu ṣe ẹ má dárúkọ bàbá yìí mọ́ ẹ fi bàbá yìí sílẹ̀ àwa gangan ni ká kọ́ ṣẹ́ẹ̀kì ara wa pé ṣé tí àdè ìtì rí nǹkan kan tí wọ́n bá yọ sọ́sídì kúrò nínú owó epo bí wọn ò yọ ìyà ń jẹ wọ́n ọ̀rẹ́dì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ bàbá Mufti ìyẹn ni pé yìí náà mọ̀ pé ìyà ń jẹ ìlú ara ń ní ìlú ládà ẹ tún padà ẹ lọ wo gbogbo live chat tẹ́ sọ ẹ lọ wo gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ ẹ ń sọ̀rọ̀ ń gbà ẹ́ bíi pé ká sọ yìí pé ihun tó ń ṣe ìlú kò kàn yín rárá ó wá ti di olóṣèlú ń sìn ẹ ti wá fẹ́ máa gọ sẹ́yìn kankan àwọn kan ní PDP ní àwọn kan ní APC ní kí ló kan àfáà pẹ̀lú òṣèlú ẹni àfáà tó bá ti ṣòṣèlú láyé kò lè ríṣẹ́ jẹ́ mọ́ nítorí pé òṣèlú leléyìí wọn ò gbé òdodo dání wọn ò gbé òtítọ́ dání ibi tílẹ̀ bá ti dẹ̀ òun lòṣèlú ti ń jẹ tóṣèlú bá jẹ lẹ́yìn eléyìí tíbẹ̀ bá bàjẹ́ á tún bọ́ sẹ́yìn eléyìí àtàrẹ́ lòṣèlú ń ṣe kiri báwo làáfàá ṣe wá fẹ́ sọ pé olóṣèlú lòun tó fẹ́ náṣeyọrí tó fẹ́ ṣe wáàsí fáwọn èèyàn tí àwọn ìjọba yẹn máa rí pé òótọ́ ni nǹkan tó ń sọ yìí ẹ ti jọ jẹ ẹ ti jọ mu. mo ń bọ̀ kọ́sọ́mà ń béèrè.
ọmọ Yorùbá ẹ má bínú o mo lọ dá kọ́sítọ́mà lóhùn ni ẹ mọ̀ pé ṣọ́ọ̀bù mo wà. ìyẹn ni pé bàbá mufti káti ẹ̀ fi ti mufti sílẹ̀ gbogbo ẹ̀yin àáfàá ẹ mọ̀ para ni wá nílùú